الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يقيمون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله العظيم. الله أكبر. الله أكبر. Baba ni kan gbo Al-Qur'ani. الله أكبر. Àmín. Kódà gbọ́dọ̀ dá wákà ẹ sá máa fi inú súre ni. Masha Allah. Ó sì tún máa bí ìbejì fún mi. Àmín ya Allah. Àti bí méjì báyìí àti bí Muhammadu Da'i Ọládẹni Àtàndá àwáyéwá serere tálàáfíà. Masha Allah. Àti bí Amana Ọláwándé ọwọ́ àkúta igẹ́yìn ọkùnrin làwọn méjì dẹ̀ máa jẹ́. Masha Allah. Inshallah. Ẹ̀rí ìyàwó mi ni wọ́n ná lówó dùnú yìí. Allahu Akbar. Masha Allah. Abdulateef DSS lọkùnrin yìí ó sì dá léyàn. Allah. Gbogbo àwọn ọ̀gá wọn ní SS ní airport gbogbo wọn. Bájí àṣẹ́ntì ńlá ní airport báyìí wọ́n ti wà lẹ́nu plane wọ́n ti dúró gangan. Allah. Iyò ẹ bọ́ bàbá lọ́wọ́ kálùbáríkà yín ọkọ̀ sí. Masha Allah. Ẹ mọ̀ sí òun àná mi Ọlánikéwú ẹ bá ń yẹ ìyàwó mi sí. Masha Allah. Bílí ọ̀kárì láyé. Òrìkọ́ yẹ àwọn tó bí ọ báyìí bílí. Allah. Òrìkọ́ yẹ àwọn tó bí ọ. Bí bàbá bá wo fídíò nísìnyí kọ́ ọmọ sunkún dùnú ni. Allah akbar. Kí ìyá ọmọ jíjó ayọ̀ ní. Allah. Ọ̀ya látọ̀dọ̀ Abdulateef wọ́n lówó gbogbo àwọn àfáà 20,000 àwọn fi kún. Allah akbar. Iṣẹ́ yóò ní díṣẹ́ ní jẹ́kọ̀ọ́. Àmín.